أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بتحميده يستفتح كل باب وبذكره يصدر كل خطاب وبحمده يتنعم أهل النعيم في دار الجزاء وباسمه يشفى كل داء وبه يكشف كل غمة وبه يرفع كل بلاء اللهم يا من إليه ترفع الأيدي بالتضرع والدعاء في الشدة والرخاء والسراء والضراء ويا من هو سامع لجميع الأصوات بفنون الخطاب على اختلاف اللغات ويا من يجيب المضطر إذا دعاه يا من له الحمد على من أعلى ما أولى واسدا وله الشكر على ما أعطى وأنعم وأوضح من المحجة يا نور الأنوار يا عالم الأسرار ويا مدبر الليل والنهار يا ملك يا عزيز يا قاهر يا رحيم يا ودود يا غفار يا علام الغيوب يا مقلب القلوب يا ساتر العيوب يا غافر الذنوب أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله lẹ́yìn tá a kí Ọlọ́run lẹ́yìn tá a yìn Ọlọ́run tá a tọrọ kí Ọlọ́run ìgẹ́ Ọlọ́run fún Ànábì Muhammadu tá a sì tọrọ fún gbogbo àwọn ẹni rere tá a tọrọ fáwọn àfáà wa àtàwọn òbí wa abẹ́ lọ́hún ìkẹ́ rẹ̀ àtàánú rẹ̀ tí ò ní lópin àjẹǹjẹ tán ọlá Ọlọ́run kó máa bá gbogbo wa gbé ọkùnrin àtobìnrin inú wa tí gbogbo wa máa bára wa pàdé láti gbọ́rọ̀ Ọlọ́run nínú Surat Hud. Ọlọ́run já mọ̀ sí rere nínú ayé wa. Ọlọ́run má dá wa lẹ́bi nídìí ẹ̀sìn rẹ̀. Ọlọ́run má jẹ́ kábàámọ̀. Àbàtì ẹ̀ kábàámọ̀ kọjá bàámọ̀ rere ń pé àbàtì ẹ̀ ṣe jù báyìí lọ níjọ́ tá ń bẹ láyé. Gbogbo ìgbà tí a bá fayé lẹ̀ gbogbo ìgbésẹ̀ wa yìí Ọlọ́run já mọ̀ rántí ẹ̀ sóore. Ká máa bá nínú iṣẹ́ ládàá wa nínú mizanu hasanat. Ibi tí ara wa létí Ọlọ́run dé nínú Surat Hud ní ibi tí Ọlọ́run ti pìtàn àwọn ìjọ Lútù àti bó ti pa wọ́n rẹ́ tí ó wá dá wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ pé wa ma hiya mina zalimina biba'idin ní àyà 83 pé gbogbo ẹni tó bá tú ṣàbòsí fẹ́mi ara ẹ̀ tó rò pé òun ṣàbòsí fọ́lọ́run nínú gbogbo ẹni Ọlọ́run bá wí fún tí ò gbọ́ gbogbo àwọn ẹni tí àwọn ànábì Ọlọ́run bá sọ̀rọ̀ tí wọn ò bá gbà Ọlọ́run ní ma hiya mina zalimina biba'idin irú ìyà tá fi jẹ àwọn ìjọ Lútù yìí irú rẹ̀ sì tún kù lọ́dọ̀ wa irú ìyà bẹ́ẹ̀ ó tún ṣẹ́kù lọ́dọ̀ Ọlọ́run tó lè fi jẹ gbogbo alábòsí Ọlọ́run má jẹ wá níyà. Àyà tó tẹ̀lé Ọlọ́run tún wá mú ìtàn míì ó ní wa ila Madiana akhahum Shuayba
قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ. Ọlọ́run ní wa ìlà Madiana lọ sí ìlú Madiana akhahum Shuayban agbé Shuaybu dìde lọ sí ìlú Madiana. Ìlú Madiana la rán Ànábì Shuaybu lọ. Ó di ndi Ànábì Ọlọ́run tuntun míì ńlọ́lọ́run tún gbé dìde yìí pẹ̀lú mẹ́sẹ̀jì tuntun tí kò fi taratara yàtọ̀ sí mẹ́sẹ̀jì àwọn tí àtẹ̀yìnwá tán ti kọjá nínú àwọn Ànábì Ọlọ́run. Ọlọ́run tún fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ nípa ẹ tún wo bí Ànábì Shuaybu náà ṣe jíṣẹ́ fáwọn ìjọ rẹ̀. Ẹ tún wo ọ̀ràn táwọn náà dá. Ẹ wo ń tán ṣe fọ́lọ́run. Ẹ wá wo ń tọ́lọ́run náà ṣe fáwọn náà. Wa ila Madiana akhahum Shuayban. Ìlú Madiana la rán Shuaybu lọ. Ta na Ànábì Shuaybu ẹja ju Ànábì Ọlọ́run tí ń jẹ́ Shuaybu fúnra wa. Torí wípé àlàyé lọ lọ́tọ̀ọ̀tọ̀ láàrin àwọn onímọ̀ nípe ta ní ń jẹ́ Shuayb. Kí ni ìran rẹ̀ lẹ́yìn pé Kùránì júwe rẹ̀ fún wa nípa Ànábì Ọlọ́run ní ìran wo ni, ìlú wo ló ti jíṣẹ́, ìgbà wo ló jíṣẹ́. Ó dàríyànjiyàn tó tóbi nítorí wípé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa ìgbà tá Ànábì Shuaybu jíṣẹ́, bó ṣe jíṣẹ́ Ọlọ́run, ìlú tó ti jíṣẹ́ lẹ́yìn pé Kùránì dákọ rẹ̀ pé Madian. Ìgbà wo ni, Ànábì wo ló bá láyé, Ànábì wo ló bóhun náà láyé. Ó dàrú máwọn onítàn lọ́wọ́. Ó jẹ́ káwọn kan máa sọ pé Ànábì Shuaybu alayhi salatu wassalamu nínú àwọn àrọ́mọdọ́mọ Ibrahim ni. Wọ́n ní tọ́ra Ànábì Ibrahim alayhi salatu wassalamu ọmọ tó bí láyé wọ́n ló kọjá méjì. Wọ́n ní kìí ṣe Ismailu àti Isahaku nìkan tí Kùránì júwe fún wa lọ́mọ tí Ibrahim bí. Àmáwọ̀ rẹ̀ rí fún ìtarí nínú Kùránì ní pé Ismailu àti Ishaq gbogbo bí tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ Ànábì Ibrahim nínú al-Qur'an, Ismailu àti Ishaq ni máa pè lọ́mọ ẹ̀. Agbára sì ló fi bá àwọn méjèèjì. Ẹ má gbàgbé ńgbà tá a pè tán, ìgbà táwọn màláíkà wá sọ fún Ànábì Ibrahim wípé ó bímọ. In tí wọ́n fi kún ọ̀rọ̀ fún ni wípé wa min wara Ishaq Yaqub. Wọ́n ní yóò bí Ishaq lẹ́yìn tó sì bí Ismail. Wọ́n tún wá dá nínú dùn pé ọmọ kan tó ń bọ̀ tẹ́ bí yóò máa jẹ́ Ishaq. Lẹ́yìn Ishaq o, Ishaq náà lọ́mọ láyé. Òun náà ní kò ní yàgàn, yóò lọ́wọ́ rí lẹ́yìn. Wa min wara Ishaq Yaqub. Ishaq ó bí Yaquba. Tó bá ṣe pé Ànábì Ibrahim tún máa lọ́mọ míì láyé, ó yẹ kí ó wá nínú prophecy àwọn màláíkà kan tó máa dákọ ọmọ tí wọ́n ti kúrò lórí Ishaq, wọ́n tún sì ń dùn wọ́n nú ọmọ generation ọmọ. Kó tó di pé wọ́n máa dùn wọ́n nínú generation ọmọ, ó yẹ kán tún lè sọ fún wípé kódà lẹ́yìn Ishaq ó tún bí àwọn ọmọ, ìkànnù wọn máa jẹ́ Madiana, ìkànnù wọn máa jẹ́ báyìí, ìkànnù wọn máa jẹ́ tàmọ̀dò. Kódà àwọn wọ̀nyí náà tún lọ́mọ ọmọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dákọ Yakubu sínú ọmọ. Èé ṣe tí wọ́n ti dákọ Yakubu lẹ́yìn Ishaq láì fi àwọn ọmọ míì sí, ó júwe fún wa wípé ó dà ipò ọmọ méjì péré náà l'Ànábì Ibrahim alayhi salatu wassalamu bí. Àmọ́ Bíbélì ní ó ní ọmọ tó ju méjì lọ. Wọ́n ní nìkan nínú àwọn ọmọ tí ó yàtọ̀ sí Ismailu àti Ishaq tá Ànábì Ibrahim bí ní jẹ́ Madian. Ó kọ́ rẹ̀ ni wọ́n fi sọ ìlú tọ́lọ̀ tẹ̀dó sí ní agbègbè ilẹ̀ tí ń jẹ́ ilẹ̀ Ṣáàmù yẹn náà ni, ilẹ̀ Philistine, ilẹ̀ Ordon, ilẹ̀ Syria, ilẹ̀ Lebanon. Gbogbo agbègbè yẹn ni wọ́n ń pè ní Ardu Sham.
agbègbè yẹn tọ́lọ́run ní barakina fiha lil alamin afalibarika sí fún gbogbo ayé nítorí àwọn ànábì Ọlọ́run tó lò síbẹ̀ pọ̀ gan. ibẹ̀ ni wọ́n ní Madiana, ìkan nínú àwọn ọmọ ànábì Ibrahim, ibẹ̀ ni wọ́n lọ tẹ̀dó sí ní ń gbé. ìlú tí ń gbé ni wọ́n wá sọ lóko rẹ̀ ń pé kó máa jẹ́ Madiana. wọ́n níbẹ̀ lọ́lọ́run gbé ànábì Yakubu lọ ń pé ìkan nínú àwọn àrọ́mọdọ́mọ Madian tí ń ṣe ọmọ fún ànábì Ibrahim ló bí Yakubu ló bí Shuayb. àwọn kan ní rárá, ànábì Shuayb alayhi salatu wassalamu ń bẹ pẹ̀lú ànábì Ibrahim, wọ́n jọ ṣayé ni níjọ́ tí Lútù torí àríṣe mọ̀ tá ànábì Ibrahim tí wọ́n sọ sínú iná tí òjò tó wá jupájú sẹ́lẹ̀ ń pé ànábì Ọlọ́run ọba lélẹ́yìí tòótọ́. wọ́n ní ṣẹlẹ̀ òun náà ní Shuayb rí tóun náà ní èmi náà ṣe tán àti máa tẹ̀lé ọ, ànábì Ọlọ́run ọba ní ọ tòótọ́. àti Shuayb àti Lútù wọ́n ní ọmọlẹ́yìn ànábì Ibrahim ni wọ́n jọ jáde nínú ìlú Iraki, wọ́n jọ lọ sílẹ̀ Ṣáàmù ni pẹ̀lú ànábì Shuayb alayhi salatu wasalam àti Lútù àti Ibrahim. wọ́n nígbà tó sì ṣe díẹ̀ nínú àwọn ọmọbìnrin méjì tí ànábì Lútù alayhi salatu wasalam ní, ànábì Ibrahim fi kan nù wọn fún Shuayb, òun ló so igi ìkànnà àwọn ọmọ Lútù fún ànábì Shuayb alayhi salatu wasalam. àwọn kan ní bọ́rọ̀ Shuayb ṣe jẹ́nu ń pé aráàlú ànábì Ibrahim ni wọ́n jọ ṣe ìrìn àjò ni. nígbà tá ànábì Ibrahim wá yọ̀ǹda ànábì Lútù pé wọ́n máa lọ jíṣẹ́ ní ilẹ̀ Gomora, iná lọ yọ̀ǹda fún Shuayb náà pé wọ́n máa lọ Madiana máa lọ jíṣẹ́ Ọlọ́run ọba fún wọn bẹ́ẹ̀. so ànábì Shuayb kì í ṣàrọ́mọdọ́mọ ànábì Ibrahim alayhi salatu wasalam. àwọn kan ní rárá, bí Shuayb ṣe jẹ́ gẹ́gẹ́ ni wípé lẹ́yìn tọ́lọ́ ń pa àjọ ànábì Lútù rẹ̀ tí ó wá kù ọmọbìnrin méjì lọ́wọ́ ànábì Lútù, òun àtàwọn ọmọ rẹ̀ wá jọ ń sayé. ànábì Shuayb ó wá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ látara Lútù ní ń tẹ̀lé. ẹni ó wá fẹ́ kan nínú àwọn ọmọbìnrin ànábì Lútù, ọmọbìnrin yẹn ló fẹ́, ó ṣàna fún ànábì Lútù ni, àmọ́ kìí ṣe ń pé ń bá ànábì Ibrahim bọ̀ wá. kò relate mọ́ ànábì Ibrahim, ànábì Lútù alayhi salatu wassalam nìkan ló relate mọ́. àwọn kan tún ní rárá, ọmọ tá ànábì Lútù kan náà ọmọbìnrin méjì ànábì Lútù nígbà tán padà ń bí tán rẹ̀ tán sẹ̀ sí ni wọ́n bímọ kan tí ń jẹ́ Shuayb alayhi salatu wassalam. àwọn kan tún ní ẹ má dára yín láàmú, Shuayb alayhi salatu wassalam ọmọ Ísírẹ́lì ní, ìyẹn ní pé ànábì Ishaq tó jọmọ fún ànábì Ibrahim, òun ló bí Yakubu bímọ méjìlá, Yusufu ń jẹ́ kan nínú wọn. nínú àwọn ọmọ méjìlá ànábì Yakubu tí ń jẹ́ ọmọ Ísírẹ́lì iná ni Shuayb ti jáde, tí Shuayb náà ń jẹ́ ọmọ Ísírẹ́lì, á já sí pé ilẹ̀ Egypt ni Shuayb gbé. àtúrí míì látọ̀dọ̀ àwọn tán sọ pé ànábì Ibrahim etí ẹ̀ wúlẹ̀ sọ́mọ́ ànábì Ibrahim kò rí léètì mọ́ wọn, jẹ́jẹ́ rẹ̀ nílò ọ̀tọ̀ lòun tiẹ̀, lárúbáwá ni kì í ṣọmọ Ísírẹ́lì. ní pé nù àwọn lárúbáwá ló wà nítorí wọ́n fi àdìsí hàn wá tán lánàbì sallallahu alayhi wa sallam, àdìsí Ibn Hibban, wọn lánàbì ní arba'atun min al-arabi, àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run ti ránṣẹ́ ṣáájú mẹ́rin bẹ́ẹ̀ nù wọn tó yẹ pé lárúbáwá ni wọ́n. alákọ̀ọ́kọ́ ni Hudun wa Salihun wa Shu'aybun wa sahibukum àbí wa nabiyukum aw kama qala. ànábì Hudu wọn ni lárúbáwá ni. nígbà tá a pìtàn rẹ̀ ilẹ̀ Hijaz, ilẹ̀ Saudi la ní wọ́n ti rí erí pa wọ́n pé bẹ́ẹ̀ wọ́n gbé àwọn adàlúlá. àwọn ìjọ ànábì Solihu, àwọn ìjọ Thamud, a sọ yí pé ilẹ̀ yẹn làwọn náà gbé, erí pa wọ́n bẹ́ẹ̀ kọ̀tán. bẹ́ẹ̀ wá ní ànábì Shuayb alayhi salatu wassalam, àdìsí yìí ń fi kún pé lárúbáwá lòun náà, kódà àwọn kan máa pè ní khatibul anbiya torí wọ́n lọ mọ̀rọ̀ sọ gan sọ̀rọ̀sọ̀rọ̀ ni. ànábì Ọlọ́run tó sì kẹ́ ẹ̀ ní tó jẹ́ lárúbáwá lànábì Muhammad sallallahu alayhi wa sallam. according to that hadith, ajá sí pé ànábì Shuayb yàtọ̀ sí gbogbo description tí a ti kà sẹ́yìn yẹn, lárúbáwá ni, ọ̀tọ̀ ni òun ní tiẹ̀. ìgbà wo ló wá live? àwọn tán sọ pé lárúbáwá ni wọ́n sọ pé àsìkò ànábì Musa alayhi salatu wassalam ló ṣayé, ń pé ó sì bá ànábì Musa alayhi salatu wassalam ṣàná. wọ́n ní nítorí pé àwọn rí ọ̀rọ̀ látọ̀dọ̀ Hasan al-Basri tí ń jẹ́ tábìín tó bá àwọn sàhábà ànábì láyé, tó sọ pé ìtàn tọ́lọ̀ ń pa nínú Suratul Qasas
ntọ́jẹ́ máa fẹ́ ọ̀gángan yìí lójú àwọn kan béèrè lérí àwọn lecture kan tí mo ṣe láìpẹ́ mo mention bẹ́ẹ̀ pé anabi Shuayb alayhi salatu wa salam kì í ṣàna fún anabi Musa bóyá nígbà tí mo sọ̀rọ̀ nípa owó ọ̀yà ń pé owó ọ̀yà òṣìṣẹ́ pàtàkì rẹ̀ nínú Islam kò tí ju bí oṣù méjì lọ sẹ́yìn àbóṣù mẹ́ta ńlá àwọn kan wá fi béèrè ránṣẹ́ wọ́n sì kọ síbi kọ́mẹ́ǹtì pé ń táwọn gbọ́ dàgbà náà ni wípé anabi Musa alayhi salatu wa salam ọmọbìnrin tó fẹ́ ní Madiana o ọmọ anabi Shuayb ni anabi Shuayb ló fọmọ fún anabi Musa tí mo wá sọ ń bi lecture náà pé kò rí bẹ́ẹ̀ àròyé pọ̀ lérí ẹ̀ wọ́n á ní kí n dákun kí n má láyé wá mo ní ká máa bá wa ká lọ lérí Tafsir Surat Hud nígbà bá bọ̀rọ̀ débi Shuayb á padà sọ bó ṣe jẹ́ anabi Shuayb alayhi salatu wa salam wọ́n ní Hasanul Basri wọ́n lọ sọ pé nígbà tọ́lọ̀ ń pìtàn anabi Shuayb anabi Musa nínú Suratul Qasas bá a ṣe bí ya rẹ̀ ṣe fẹ́ ju odò tọ́lọ̀ ń wá ṣùgbà rẹ̀ tó ní naradduhu ilayki wa ja'iluhu minal mursalin tọ́lọ̀ ń wá ní kí anabi Musa alayhi salatu wa salam ó bọ́ sọ́wọ́ Firaun náà ló fọwọ́ rẹ̀ tọ́ dàgbà nígbà tó yá ìjà ṣẹlẹ̀ láàrin ẹnìkan èèyàn anabi Musa ni àtẹlòmíì ibi tí anabi Musa ti fẹ́ lájà ó ṣèṣì èèyàn kú mọ́ lọ́wọ́ ẹnìkan wá ta lólobó ké ó tètè fìlú lẹ̀ o innal malaya tamiruna liyaqtuluka àwọn èèyàn ń lépa rẹ̀ wọ́n sì ń pe àpérò yìí pé àwọn fẹ́ pa ọ́ di tètè fìlú lẹ̀ fakhrujini laka minan nasihin anabi Musa wá sájáde ńlù ó kúrò nínú ìlú nígbà tó wá ń dààmú káàkiri alama warada ma amadiana ó wá dé bí omi ìlú Madiana ẹ̀rí the same ìlú tọ́lọ̀ lóhun rán anabi Shuayb alayhi salatu wassalam sí tọ́lọ̀ ń gbé dìde sí iná ló lóhun gbé náà ni ó ní anabi Musa alayhi salatu wassalam Musa lọ ó wá dé bí odò kan bẹ̀ ó rá àwọn èèyàn tí wọ́n ń pọnmi ó wá rí láàrin àwọn èrò tí wọ́n ń pọnmi obìnrin méjì wọ́n kó ẹran dání wọ́n fẹ́ fáwọn ẹran wọn lómi wọ́n wá ń dààmú àwọn ọkùnrin tí wọ́n ń bẹ́ńbẹ̀ nídìí odò wọn àti ẹ̀rí táwọn obìnrin yẹn rò àwọn obìnrin yẹn ìtìjú àtijọ́bìnrin kò dín wọn lè máa lọ fa igbámọ́ dúgbámọ́ àwọn ọkùnrin lọ́wọ́ anabi Musa wá ń kíyèsí wọn látọ̀ọ́kán ń kíyèsí wọn ńlọ́ba dìde ńlẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn pé má khatubukuma kí ló ṣe yín bó lẹ ṣe jẹ́ mo rí tẹ́ ń dààmú bí látẹ̀kan àwọn tó ń kẹjọ́ lẹ̀ wọ́n rò pé bàbá wa ti dàgbà àwa là ń tọ́jú bàbá wa ẹran àti gbogbo property bàbá wa ìyá wa là ń mójútó a sì wá fáwọn ẹran yìí lómi àwọn èèyàn tá a bá nídìí odò wọ́n parí ọkùnrin ni wọ́n rí tiwa rò so ńlá àmọ́ bá ṣe mọ́ dúgbà mọ́ wọn lọ́wọ́ anabi Musa wá ràn wọ́n lọ́wọ́ ọba wọn pọnmi inú wọn dùn wọ́n délé wọ́n sọ fún bàbá wọn pé abọ́kùnrin kan pàdé òun ló help wa kọ̀pẹ́ kò jìnnà ìkànnà ọmọbìnrin yẹn dé ó wá ké sí anabi Musa pé bàbá mi ní ń pè ọ́ wá dúdú tán yín bẹ́nu Suratul Qasas bàbá mi ní ń pè ọ́ wá ó fẹ́ san ọ́ lẹ́san ràn lọ́wọ́ tó ṣe fún wa sáà anabi Musa ń bẹ níbi tó jókòó sí ebi ń pa ó ti dààmú kò mọ àyàn kò níbi kan tó lè sùn kò níbi kan tó fẹ́ sá sí ń bẹ lọ́wọ́ pé rabbi inni bima anzalta ilayya lima anzalta ilayya min khairin faqir níbẹ̀ ni akànnà arábìnrin ní ti dé pé bàbá mi ní ó tẹ̀lé mi ká lọ ń pé òun fẹ́ san lẹ́san ìrànlọ́wọ́ tó ṣe fún wa anabi Musa bá sì tẹ̀lé gbà tí wọ́n dẹ́dọ̀ bàbá òun ní inni uridu an unkihaka ihda ibnatayya hatayni arákùnrin mo fẹ́ fi kan nínú àwọn ọmọ méjì mi yìí mo fẹ́ fi fún ọ ọmọ méjì ẹ kíyèsí ọmọ méjì ni wọ́n ní bàbá òun ní ala anta ajurani thamaniya hijajin àmọ́ májẹ̀mú ni pé n tí ó jẹ́ owó orí ò lówó léèyàn lù yìí àjòjì ni ọ́ àmọ́ ó máa gbé tì mí lọ́dún 7 tó máa sìn mí wàyínà tí wọ́n ń ta ṣera ń fà mí ní índíkà tó bá lọ́dún 7 tán tó bá wọn kó tún lo 2 kan kó pé 10 fámì ní índíkà yẹn dẹ́kun sí ẹ lọ́wọ́ o àmọ́ orí ìdùn ní aṣọ́kọ́ àlẹ́ kí mi ò fẹ́ dọ̀ọ́lá mú rárá satajudini insha Allahu minas sabirin tí n bá gbàgbé ó rí mi lóní sùúrù ó rí mi ní alámúmára ìyẹn ló da anabi wọ́n ní ẹni tí ń sọ̀rọ̀ ńjọ́ náà bàbá tí ń sọ̀rọ̀ ńjọ́ náà o anabi Shuayb ni bó lẹ ṣe mọ̀ ipa anabi Shuayb ni ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́rọ̀ lẹ́nu Hasanul Basri nígbà tá anabi Musa alayhi salatu wassalam gbára tí wọ́n ló débẹ̀ ó kọ́kọ́ kẹjọ́ rò ó pìtàn rẹ̀ fún bàbá òun kọ́sọ̀ alayhi kọ̀sọ́sọ̀ ó pìtàn bá ṣe bí òun ó pìtàn bóun ṣe ń bọ̀ wá ìlú tóun ti ń bọ̀ wá kí ló gbé òun jáde ó pa á fún bàbá nì
ibẹ̀ ni Hasanul Basri bá tafsiri dé tó fi ń sọ pé bàbá tí ń pìtàn fún lọ́jọ́ náà o ànábì Shuayb ni ọwọ́ afa tí ó kálẹ̀ láwùjọ ọlọ́mọ kí àwùjọ aláàfáà pé wọ́n lá ànábì Shuayb ni ọ̀sà náà ànábì Musa in tó jẹ́ wọ́n rò bẹ́ẹ̀ ni pé Madiana l'Al-Qur'an wí ànábì Musa dé Madiana ó dé ìlú tán pè ní Madian ìlú yẹn ẹ rí i pé Egypt tánàbì Musa ti jáde tó ti sá jáde àti Palestine pààlà ààyè kan ilẹ̀ kan náà tó dira wọn mú ni àárín gbùngbùn méjì yẹn wọ́n ní ìlú tí ń jẹ́ Madiana wà nígbà tá ànábì Musa wá débẹ̀ tí wọ́n ń pè ìlú náà ní Madian ó jẹ́ káwọn èèyàn rò pé Madiana ọjọ́ náà lọ́hùn òun náà ní tànábì Shuayb ajásípa ànábì Shuayb ní bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ ní ire tó fọmọ fún ànábì Musa alayhi salatu wassalam ń kí orúkọ ìlú wa jọra wọn kò túmọ̀ yìí pé bàbá tó bá ń bẹ̀ tí wàá jẹ́ ànábì Shuayb alayhi salatu wassalam nítorí wípé ìgbà tọ́lọ́ ń pìtàn ànábì Lútù àbí tó pìtàn ànábì Shuayb alayhi salatu wassalam lọ́wọ́ parí nínú súrà yìí á padà débẹ̀ nígbà tó fẹ́ parí ìtàn náà ànábì Shuayb ń sọ fáwọn ìjọ rẹ̀ wípé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ṣọ́ra kí n tó ṣẹlẹ̀ sáwọn ìjọ tó ṣáájú yín kó má bàa ṣẹlẹ̀ sẹ́yìn náà ó ní wa ma qawmu Lutin minkum biba'id àwọn ìjọ Lútù ṣe básìkò tí wọn náà jìnnà sí yín ṣé bẹ́ẹ̀ rí ntọ́lọ́run bẹ́ẹ̀ tiẹ̀ bí òṣojú yín ẹ sì gbúrò ntí Ọlọ́run ṣe fún wọn àti bó ṣe jẹ wọ́n yà àsìkò wọn ma qawmu Lutin minkum biba'id àsìkò àwọn ìjọ Lútù ò jìnnà sí yín ó jẹ́ àmọ́ pé táìmù tá ànábì Shuayb alayhi salatu wassalam ń jíṣẹ́ Ọlọ́run kò jìnnà sí àsìkò ànábì Lútù ànábì Lútù sì bá ànábì Ibrahim alayhi salatu wassalam ló gbà tẹ́ ẹ bá gbàgbé ànábì Ibrahim alayhi salatu wassalam òun ló bí Ishaq generation ànábì Ibrahim òun là ànábì Lútù bá lò ànábì Ibrahim ló wá bí ànábì Ishaq ló bí Yakub ló bí ọmọ méjìlá tí Yusufu ń jẹ́ kan nù wọn Yusufu wá lọ sílẹ̀ Egypt nígbà tí wọ́n ẹrú ni wọ́n mú nínú kànga ló fi lọlẹ̀ Egypt nígbà tó délẹ̀ Egypt tí wọ́n ta lẹ́rú lọ́hùn tó padà wẹ̀wọ̀n tó padà jí gbogbo ẹ̀rí bó ṣe rí tó tún padà wá dẹni tó joyè tó wá di pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà padà wá bá nílùú Egypt àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ tí gbogbo wọn wá ń gbé sílùú Egypt àtìgbà náà ìtànjẹ ó yé wa pé ọmọ ànábì Yakub tí Yusufu àtàwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọmọ fún ànábì Yakub àtàwọn àrọ́mọdọ́mọ wọn lò tí ó lé ní 400 around 500 years ni wọ́n náà lò nílẹ̀ Egypt kó tó di pé wọ́n bí ànábì Musa alayhi salatu wassalam torí lẹ́yìn tí Yusufu jọba tó dẹni àpọ́nlé tó dẹni abiyì nílẹ̀ Egypt nígbà táwọn lọ tí generation tí wọ́n tán generation àwọn ọmọ tí wọ́n náà tán àwọn ọba tí ń padà ń jẹ nílẹ̀ Egypt wọ́n ń padà ń fara ní ọmọ Israeli ẹ mọ̀ pé wọn kì í ṣọmọ ìlú ilẹ̀ Kánáánù làwọn tí ń bọ̀ ní ilẹ̀ Philistine wọ́n wọlé látara ànábì Yusufu ni ànábì Yakub ìyàwó rẹ̀ àti gbogbo àwọn ọmọ yòókù wọ́n wá ń fara ni wọ́n ń pè àtọ̀hún nìwá níyìn ẹ kì í ṣọmọ bíbí inú ìlú yìí wọ́n sọ wọ́n dẹrú èèyàn ní eré ọwọ́ òun ni wọ́n wà fún around 500 years nílẹ̀ Egypt kó tó wá di pé wọ́n bí Musa lọ́wọ́ ọba tó ń jẹ lọ́wọ́ nígbà náà tí ń jẹ́ Firaun tí wọ́n ń fara ní gbogbo ọmọ Israeli tábàáka 500 years tí ó wà láàrin Yusufu àti Musa nílẹ̀ Egypt 500 years tẹ́ bá tún fi àwọn ọdún mélòó kan kún tí Yakubu tó jẹ́ bàbá fún Yusufu àti Ishaka tó tún jẹ́ bàbá fún Yakubu àtànábì Ibrahim tó jẹ́ bàbá fún Ishaka ó ṣàyẹ̀ká 200 years láàrin wọn tá a bá fẹ́ lẹ́yìn kún 400 àbí 500 yóò máa lọ bí 600 years ó lé tó ànábì Lutu alayhi salatu wassalam tọ́lọ́ ní wa ma qawmu Lutin minkum biba'id interval 600 years ó lé ń bẹ láàrin ànábì Lutu alayhi salatu wassalam sí ànábì Musa alayhi salatu wassalam bóòlù ànábì Musa àti Shuayb ṣe wá lògbà tọ́lọ́ wọn máa sọ fún àbí tá ànábì Shuayb máa sọ fún àwọn ìjọ rẹ̀ pé wa ma qawmu Lutin minkum biba'id ìjọ Lutu o àsìkò wọn ò jìnnà sí ẹmẹ́kọ̀ọ́ lára wọn 600 years sílẹ̀ ti kọjá èyàn jẹ́ àmọ̀ yìí pé ànábì Shuayb alayhi salatu wassalam òun kọ́ ní ń bẹ nílùú tá ànábì Musa sá lọ tó fọmọ fún ànábì Musa alayhi salatu wassalam kó wọn dodo bí tọ́lọ̀ ti sọ̀rọ̀ ànábì Musa pọ̀ ní al-Qur'an convention Shuayb láàrin ìgbà náà rí kí bí àwọn àjọ ṣiṣẹ́ kan papọ̀ àbí kò dákọ̀ so yẹn jẹ́ àmọ̀ yìí pé kì í ṣe ànábì Shuayb alayhi salatu wassalam tí ó jíṣẹ́ fún lu Madiana òun ni ọgbà ànábì Musa là tí ó ṣe ọdún mẹ́wàá lọ́dọ̀ rẹ̀ lọ́dẹ̀ bá àṣà náà
àmọ́ ṣàdédé yìí pé gbódòdó àtọ́lọ́run bá ti pìtàn ànábì Shuayb alayhi salatu wassalam tó bá fẹ́ parí ẹ̀ yóò fi ti ọ̀rọ̀ ànábì Musa yóò fọ̀rọ̀ ọ̀rọ̀ Lútù yóò ṣáájú àbí kí n gbé látẹ̀rí Nuh lẹ́yìn Nuh yóò kan Hud lẹ́yìn Hud yóò kan Solih lẹ́yìn Solih yóò kan àsìkò Ibrahim lẹ́yìn Ibrahim yóò kan àsìkò bóyá àwọn Ismail Ishaq tọ́lọ́run bá sọ̀rọ̀ wọn mọ́ Lútù tọ́lọ́run bá fi sí nígbà míì lẹ́yìn ìgbà wọn yóò wá kan ìtàn Shuayb lẹ́yìn Shuayb yóò wá kan tàn Musa ni máa tẹ̀lé Shuayb ó jẹ́ káwọn ẹlòmíì máa rí létí wọn mọ́ra wọn bí gbà pé òótọ́ ni pé wọ́n jọ lògbà anabi Musa alayhi salatu wassalam àti Shuayb yìí tó tá a fura sí ni pé Shuayb ti lọ tán àsìkò rẹ̀ ti pẹ́ kó tó wá di pé ìlú kan Madiana náà lànàbì Musa sá lọ ọbẹ̀ nìire kan bẹ̀ kò túmọ̀ ìpẹ́ nìire òun jẹ́ anabi Shuayb alayhi salatu wassalam nítorí pé nígbà tọ́lọ́run padà pàjọ Shuayb rẹ̀ á padà ká débẹ̀ kì í ṣe gbogbo wọn ni wọ́n parẹ́ àwọn kan bẹ tí wọ́n gba anabi Shuayb gbọ́ àwọn ò parẹ́ ó ṣeé ṣe kó jẹ́ sí pé nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn tí ò parẹ́ nínú àwọn tó gba anabi Shuayb gbọ́ ńlá anabi Musa alayhi salatu wassalam ó balẹ̀ ní eré ńjọ́ náà nílùú Madiana nítorí àlọ́bẹ̀ ní pé ká lè mọ ìjúwe ta la anabi ọlọ́run ti ń jẹ́ anabi Shuayb alayhi salatu wassalam ọlọ́run wa ń pìtàn lọ ọlọ́run ní wa ila Madiana akhahum Shuayba agbé Shuayb dìde sílùú Madiana qala ya qawm nígbà tó náà débẹ̀ iṣẹ́ tó jẹ́ ní pé ẹ̀yin èèyàn mi ubudullaha ẹ̀sìn lọ́wọ́ ọba nìkan ma lakum min ilahin ghayruhu torí kò sọ́ba míì tó yẹ ní sísìn tó tayọ ọlọ́run ọba tó ní sánmọ̀ tó nílẹ̀ ọba tó dá gbogbo ẹ̀dá ọba tó ní gbogbo igi inú oko torí wọ́n ní jọta nábì Shuayb alayhi salatu wassalam jíṣẹ́ fún igi làwọn máa ń sìn àwọn náà lọ́lọ́run kì níbò míì tó dákọ wọn pé asahabul aikati oní kadhaba nínú suratu Shu'ara kadhaba asahabul aikati il-mursalin àwọn ìjọ tí wọ́n máa ń sin igi tí ń jẹ́ igi aika wọ́n pe àwọn ànábì ọlọ́run ọba wọn nírọ́ idh qala lahum Shu'aybun ala tattaqun níjọ́ tá ànábì Shu'ayb ń jíṣẹ́ fún wọn pé ẹ ní bẹ̀rù ọlọ́run ní ẹ bá sì páyà ọlọ́run ọba igi tẹ́ǹsìn yóò nítumọ̀ ajá sí pé àwọn asahabul aikati tọ́lọ́run sọ nínú suratu Shu'ara ìtúlá ànábì Shu'ayb jíṣẹ́ fún àwọn náà ní ń dàpè ní alùmọ̀díyánà níbi pé anabi Shuayb alayhi salatu wassalam jíṣẹ́ fún wọn ìrìn ẹbọ tí wọ́n sì ń ṣe ní pé wọ́n ń forí balẹ̀ fún igi wọ́n ní igi kan ní jẹ́ igi aika náà igi náà àwọn ewé tó bá igi náà máa tóbi gbogbo igi tó bá sì sọ̀ráǹdì rẹ̀ kèé dádúró nìkan igi máa pọ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n rọ̀ mọ́ gbogbo bí tẹ́ ẹ bá ti rí kò ní jóun nìkan àwọn igi míì ò tún rọ̀ mọ́ àti gbogbo ewéko pé máa jẹ́ àràbà igi ńláńlá ìyẹn igi aika ó wá jọ wọ́n lójú nka irú igi wo leléyìí ó jẹ́ kí wọ́n máa forí balẹ̀ fún wọ́n ń sìn wọ́n ń béèrè bùkátà lọ́wọ́ ẹ̀ wọ́n sì ń ṣe àwọn ètùtù fún wọ́n ń gbé àwọn nǹkan síbẹ̀ bí wọ́n ṣe ń forí balẹ̀ fún ginu kọ́lọ́hún ó bùn wá ńlá káì kó bùn wá lọ́gbọ́n tí ẹ bá ṣe bíyàn bá ponú bí ẹ bá ṣe pé yẹn gọ̀ kí yẹn wá wo igi sùn àbí kó wẹ̀dọ́ ọlọ́run ọba kan sùn kó rò pé kíní ìlú yẹ ká máa bàbàrà ìdáyà ọlọ́run ìmọ̀nà ọlọ́run tí bá ń bẹ lára ẹ̀ ní ó jẹ́ ká máa fojú ojú aláìníla ká ìwò wọn àwọn lójú ara wọn bíbá pa àwọn náà gbọ́n ni ẹ máa rí professors ẹ máa rí àwọn tó kàwé tó yanjú tí wọ́n lókìkí nínú ayé tẹ́ bá délẹ̀ India tí wọ́n máa forí balẹ̀ fẹ́ranko tí wọ́n máa forí balẹ̀ fún tí ó lè sọ̀rọ̀ nítorí pé kò yé wọn sí bí wọ́n ṣe lajú tó pé nǹkan tí ó yẹ káwọn ọmọ ẹ̀sìn kọ́ làwọn ń sìn àmẹ́ni Ọlọ́run bá tan ìmọ́lẹ̀ ìmánì sí lọ́kàn tó tẹ ìmọ́lẹ̀ ìsìláàmù sí lọ́kàn òun ọmọ wò wọ́n bíbá pé tí wọn ò ní làákàyè nínú ni ìmọ́lẹ̀ ìsìláàmù tí ń bẹ lára ni kọ́lọ́hún ọmọ yọ ìjọ anabi Shuayb alayhi salatu wassalam igi làwọn máa forí balẹ̀ fún lọ́lọ́run pè ní asahabul aika àwọn ìjọ míì náà tún padà leave lẹ́yìn anabi Shuayb nígbà tọ́lọ́run bá wọn ti Shuayb wí tán wọ́n pè wọ́n ní asahabul rasi igi làwọn náà máa sìn asahabul ras wọ́n ní igi wọ́n máa forí balẹ̀ fún wọ́n pa ẹran ńláńlá tó tóbi oṣooṣù ni wọ́n náà máa pa ó ti ní bá ṣe máa ṣe gbogbo sacrifice náà wọ́n pa wọ́n wàá gbé lọ sí ìdí igi náà ni wọ́n ti sè é tí èéfín rẹ̀ ó wàá tóbi wọ́n máa jẹ́ kí èéfín sísè náà pọ̀ kó tóbi kó lè bo igi náà mọ́lẹ̀ nígbà tí èéfín náà bá ti rú gààlì tó bá ti bo igi náà mọ́lẹ̀ ẹni gbogbo wọn pápá tó bá máa gbọ́ ohùn kan láti fi igi wọn tóhùn wọn bá ti dún tóhùn wọn ń ṣàdúrà fún wọn tí ń súre fún wọn gbogbo wọn forí balẹ̀ lẹ́ẹ̀kan náà
tán bá ti wá forí balẹ̀ fún tó súre fún wọn tán wọ́n bẹ̀rẹ̀ sí ní máa mutí wọ́n máa ṣe pati inú wọ́n máa dùn wọ́n máa celebrate oṣooṣù bẹ́ẹ̀ ni àwọn àṣàbò rásì máa ṣe ọlọ́run gbé ànábì kan náà dìde sáwọn náà ọlọ́run ọ̀dà kọ ànábì tóun gbé dìde sí àṣàbò rásì àmọ́ àwọn mímọ̀ kan sọ pé náà ànábì ọmọ Ísírẹ́lì ni òun náà jíṣẹ́ fún wọn pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kódà wọ́n pa ànábì ọ̀hún ni náà fi ń pè wọ́n ní àṣàbò rásì àwọn ìjọ tó lu ànábì wọn pa wọ́n náà sọ sínú kànga wọn yín lọ́rùn síbẹ̀ ńlọ́lọ́run wá bínú nígbà tí igi náà ewé gbẹ lórí ẹ̀ wọ́n á rí i pé kéèké ṣe igi kan tó lálùbáríkà kódà nígbà téwé tún gbẹ lérí ẹ̀ wọ́n náà ń sọ pé ànábì yìí ló fà téwé fi gbẹ lérí igi wa ọlọ́run wa ń bínú ni ọlọ́run àwọn ìyẹn igi náà ń bínú sáwọn ni pé tí ẹ bá ṣe tà ànábì yìí kò ní í bínú sáwọn ẹni àánú odindi làwọn náà kájọ́sìn fún gi ó tún padà wánú ayé lásìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn kan náà lẹ̀ lárúbáwá ń sin igi tí wọ́n ń pè ní zatu anwat igi kan tí ń jẹ́ zatu anwati ìtumọ̀ zatu anwati ni igi tó ní rọ̀mọ́ tọ́pọ̀ igi tá a máa fi nǹkan rọ̀mọ́ ọ̀nà tá a máa gbà sísìn ọdọọdún ni wọ́n máa sìn gbogbo àwọn ọ̀ràn Quraysh àtàwọn ọ̀ràn míì nínú lárúbáwá wọ́n lọ bí igi wọ́n lọ ṣèjọsìn ńbẹ̀ lọ́dọọdún wọ́n sun oorun kan ńbẹ̀ wọ́n ní wọ́n kó dodo nǹkan ìjà wọn ẹni bá láàké ẹni bá ní idà ẹni gbogbo nǹkan tó máa fi jà àtọ́fà wọ́n kó lọ́bẹ̀ wọ́n wá kó sára igi ọ̀hún wọ́n gbà pé igi ọ̀hún wọ́n bá wọn yà á sí mímọ́ táwọn bá ti kó igi yàmù bá ti kó sára igi igi ẹ̀ gbogbo nǹkan ìjà wọn lálùbáríkà débi pé gbogbo ọjọ́ táwọn bá lọ sójú ogun táwọn bá fẹ́ lọ jà níbì kan àwọn làwọn máa borí àwọn ò ní ja àjàtì àwọn máa ja àjàborí ní gbogbo ogun táwọn bá dé ọdọọdún wọn máa wá lọ sí di igi zatu anwat ìntàn fi kọ́bẹ̀ ń dodo ìgbà náà lójú wọn máa pè ní zatu anwat igi tá a máa fi nǹkan kọ́ wọ́n dẹ̀ pẹran tán bá ti débẹ̀ wọ́n pẹran fún igi náà wọ́n dùn ń bẹ̀ fúnjọ́ kan wọ́n máa forí balẹ̀ fún ni àwọn sahaba nabi kan láwọn ṣẹ̀ṣẹ̀ gba sùlámù tiwọn ni wọ́n akọjá ńgbà tán jagun Hunayn tán tẹ̀lé ànábì lọ wọ́n rí táwọn kan tún dúró ti igi zatu anwat igi sidir gẹ́gẹ́ ní jẹ́ zatu anwat wọ́n bá rí igi zatu anwat rẹ̀ ànábì jẹ́ ńlànà zatu anwat kama lahum zatu anwat ó sì báwa náà wá zatu anwat kẹta máa forí balẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wọn pé irú àìmọ̀ kan tó ṣàwọn ìjọ ànábì Musa tí ń kó wọn rìn lọ tí wọ́n sọ fún pé ìjà ńlá náà ilahan kama lahum aliha báwa náà wọ́lọ́n báwọn olóòṣà yìí náà ṣe lọ́lọ́run kan pé irú àìmọ̀ kan tó ṣe wọ́n jọ́nà ní ìṣẹ̀yìn náà ni ẹ ti lọ́lọ́run ọba tán ẹ ti ní rahmanu tó dá gbogbo igi tán ẹ tún wá ń wági tí lẹ fẹ́ fi igi ṣe lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti lọ́lọ́run ṣẹmọ pé Yorùbá náà ń sin ìrókò àwọn kan náà tọrọ òye máa ń sin igi ìrókò ńlẹ̀ Yorùbá wọ́n máa bàbàrà igi ìrókò tó wà nínú àṣà Yorùbá àti ìṣe Yorùbá pé àlìjànú ńláńlá kan tó jẹ́ arákùnrin kan tó ti dàgbà òun náà ní gbénú igi ìrókò ń pé ó sọ bẹ̀ dílé ń pé tó bá yìí sì di ní alaalẹ́ àti lóru yóò jáde yóò máa tẹ̀lẹ̀ káàkiri yóò máa rìn káàkiri gbogbo eré abi tó wà àti gbogbo agbègbè àti ìlú tí máa ń bẹ́ẹ̀ yóò máa káàkiri ẹni tó bá fojú rí ẹni yóò máa tanná káàkiri ẹni yóò dàbí ọlọ́dẹ ẹni tó bá fojú rí èèyàn tí àbí àlìjànú tí ń gbénu igi ìrókò Yorùbá gbà pé ẹni bá fojú rí òun tọ̀ wọ́n ya wèrè lẹ́ẹ̀kan náà tó bá sì wá ya wèrè ọ̀hún tán kò ní pẹ́ tí ó fi fàyè lẹ̀ ìgbàgbọ́ Yorùbá nù pé igi ìrókò àlìjànú ẹbọra ńláńlá kan ní ń gbénu ẹ̀ ó sì dàgbà arákùnrin kan ni tó bá jáde síta pé alálẹ́ ni máa jáde rìn káàkiri yóò sì máa dẹ́rù bá gbogbo àwọn tí ń bá ń bẹ ní area náà yóò máa pariwo gbogbo ẹni tí ń bá ń kọjá sẹ́rìn àjò tán bá gbára igi ní kọjá tó bá di lálẹ́ àbí lóru yóò máa já wọn láyà pẹ́ni tó bá rí sójú ó ń tọ̀hún yóò ya wèrè lẹ́ẹ̀kan náà kò sì ní sun ayé mọ́ yóò fàyè lẹ̀ ọwọ́ afa kí Yorùbá mọ bàbàrà igi ìrókò wọ́n máa gbé ẹbọ fún wọ́n ní àti kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán yóò máa gbẹ́bọ wọ́n bá ti rí láti kékeré wọn ní fi ó dàgbà torí wọ́n gbà pé tó bá ti dàgbà ọ̀dọ̀ Ọlọ́run táwọn máa sínú wọ́n máa wá gbé ètùtù rẹ̀ fún wọ́n sì máa lọ díẹ̀ máa lọ jẹ́jẹ́ wọ́n máa lọ díẹ̀ máa lọ béèrè ní tá bá ń fẹ́ wọ́n máa pọ́n ilé wọ́n ní ọmọdé bú ìrókò ó wẹ̀yìn kìí sọ òjọ́ lolúwéré máa mú ni ọmọdé bú ìrókò ó wẹ̀yìn kìí sọ òjọ́ lolúwéré mú ni so ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n gbà pé igi yẹn ní supernatural power tó yàtọ̀ sí gbogbo ìran igi yòókù
tán bá ní bùkátà sí pé èèyàn fẹ́ kọjọ wọn máa tà yóò lọ di igi ìrókò. Àwọn tí wọ́n sì ń sin igi ìrókò ń bẹ ní Rẹ́mọ ní Ogun State, tí wọ́n sì sin igi ìrókò dé ní ilé ní tá à ń sọ̀rọ̀ yìí. Níṣẹ́ fi pọ̀ lọ́wọ́ gbogbo àwa tá a jọ ń wá sí pé kọ́lọ́run ṣá ràn wá lọ́wọ́ kó fún wa láǹfààní láti lè pa ẹbọ rẹ́ pátápátá ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ káàró òjìrè. Gbogbo ọjọ́ táwọn Yorùbá bá ń sọ pé àwọn fẹ́ gbàṣà àwọn lárugẹ, àwọn fẹ́ gbàṣà àwọn lárugẹ, kì í ṣàṣà nìkan ni wọ́n gbà lérò. Tọ́ra àṣà yẹn ntọ́lọ́mẹ́bọ pọ̀ nínú àṣà Yorùbá tó pọ̀ jù. Wọ́n bá ti wá ní afẹ́ yẹ káṣà wọ́n mọ́ parẹ́, àṣà àwọn bàbá wa ẹbọ ni wọ́n try láti introduce. Àwọn tí wọ́n ń bọ igi ìrókò sì kù ní àwọn ibìkan lẹ̀ Yorùbá dì sí. Wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀, wọ́n máa tọrọ bùkátà, wọ́n máa tọrọ ọmọ. Gbogbo alágbọ́ ìtàn bó tiẹ̀ jẹ́ ìtàn àlọ́ tí wọ́n máa pa fún wa kéékèèké. Alárábìnrin kan ń jẹ tí ń jẹ́ Olúrónbí. Wọ́n lọ wá ní bùkátà ojú ọmọ pọ́n, ó dààmú wọ́ ọmọ kò rọ́mọ bọ̀rọ̀. Ó ti wá di nǹkan èébú fún un láwùjọ gbogbo àwọn obìnrin nínú ìlú. Ni àwọn kan wá fún mọ̀ràn pé kó ká lọ sí ìdí igi ìrókò Olúwéré kó wá béèrè ọmọ ńbẹ̀. Gbogbo èèyàn tí ń débẹ̀ tí kálukú bá ti débẹ̀, wọ́n bá ti béèrè pé mo fẹ́ lówó lọ́wọ́, mo fẹ́ kọjọ mi ó máa tà, mo fẹ́ sílé, mo fẹ́ ralé. Gbogbo tí kálukú bá ń béèrè, ẹni tí ń wá láàfin ọlọ́bẹ̀, gbogbo wọn máa wá jẹ́jẹ́ pé tí mo ní o ṣe fún mi yìí ìrókò tó bá ṣe fún mi, màá sì wá mú ẹran wá fi dúpẹ́, màá mú àgùntàn tó tóbi wá fi dúpẹ́, màá mú àgbò ńláńlá wá fi dúpẹ́, màá mú màálù wá fi dúpẹ́ bí kálukú ti ń jẹ́jẹ́ nù. Àmọ́ tí Olúrónbí ń wá lọ́dọ̀ rẹ̀ ká lára ju bó ṣe yẹ lọ. Ojú ọmọ ti pọ́n kọjá bó ti yẹ. Ìgbà tóun ó débẹ̀, tóun jẹ́lẹ̀jẹ́ ni pé tó bá fún mi láǹfààní tí n bá bímọ, tó bá lè yọ̀ǹda ọmọ fún mi ìwọ ìrókò. Mo jẹ́jẹ́ wípé ọmọ yẹn náà ìwọ gangan máa gbé ibùn, ọmọ yẹn gangan náà ni mo jẹ́lẹ̀jẹ́ pé máa gbé ibùn ọ. Pé kí n ṣáàtì ẹ̀ kúrò ní kí n wọnú sáfù ọlọ́mọ, kí n kúrò lágàn, kó wọnú rẹ́kọ̀dù kémi náà bímọ rí. Ojú ọmọ pọ́n, ó dààmú, ó sì sọ. Ńlọ́wọ́ jẹ́jẹ́ wípé ọmọ àwọn gangan ọmọ bíbí inú òun tóun bá bí tí ìrókò bá fún un, iná lòun yọ̀ǹda fún ìrókò. Ó sì wá lóyún, ó bímọ. Wọ́n ló lóyún, ó bímọ. Nígbà tí ó bímọ, ọmọ náà rẹwà púpọ̀, ọmọ náà dùn rí. Ọpọ́n bí ń ṣe wá ń dàgbà sí lọ́mọ náà rẹwà sí, lẹ́wà rẹ̀ ń jáde sí. Ọsọ ọmọ náà ní apọ́nbípo rẹ̀. Nípa ọmọ tó pupa tó rẹwà tó báyìí, ẹja sọ ní abépo rẹ̀. Ọsọ ọmọ náà ní abépo rẹ̀. Ó wá di fáàrí fún, ó di iyì fún láwùjọ. Ṣé mọ̀ pé ẹni tó ju ọmọ bá ń pọ́n, kódà ó bá ṣèbíkúbí kan ló bí, ó bá bí abirùn lọ́mọ, yóò sì tún nífẹ̀ẹ́ rẹ̀ náà pé ẹyọ kan tọ́lọ́run yọ̀ǹda fún mi náà ni, mo mọ wàhálà tí mo ṣe kí n tó bí. Ká tó wá pé Ọlọ́run wá ní kó bí yìí tó dáa ju tẹgbẹ́ lọ, ó wá di nǹkan yìí, ó di fáàrí fún. Ọmọ wa ń dàgbà, ó ti gbàgbé ẹ̀jẹ̀ tóun jẹ́ fún ìrókò Olúwéré, àbí Olúwéré dẹ̀ ni, àbí wèrè dẹ̀ wọ́n ń pè. Ó ti gbàgbé ọmọ tóun bí fún, ó sì gbàgbé ẹ̀jẹ̀ tóun jẹ́ fún. Ó ti ń gbádùn ọmọ. Ṣàdédé lógìgì nígbà tó ọmọ dàgbà débì kan, ẹni ìrókò wá ní ìrókò wá bá arábìnrin náà. Ẹ má gbàgbé, Yorùbá tó sọ fún wa pé ẹni bá rí ìrókò sójú ó yẹ kó ya wèrè kó kú lẹ́ẹ̀kan náà. Àmọ́ ntọ́fà tí Olúrónbí ò fi ya wèrè nígbà tóun rí ìrókò sójú. Wọn alárakùnrin tí ń gbénú igi ìrókò bá yọjú ló bá wá. Ó wá bá Olúrónbí, ó ń béèrè ẹ̀jẹ̀ rẹ̀ pé ẹ̀jẹ̀ mi ńkọ́, ẹ̀jẹ̀ mi dà, ẹ̀jẹ̀ mi dà, ẹ̀jẹ̀ mi dà. Nígbà tí wọ́n du ọmọ mára wọn lọ́wọ́, ìrókò padà já ọmọ gbà mọ́ Olúrónbí lọ́wọ́. Ó wá gba ọmọ lọ́wọ́ ẹ̀ ń lọ. Olúrónbí fà kò rọ́mọ gbà. Ní wọ́n ń sunkún, ní wọ́n ń banújẹ́, ní gbéra sánlẹ̀. Gbogbo èèyàn wọn bá kábàámọ̀ pé wọ́n náà ọba ti jẹ́jẹ́ ọmọ. Ó wá padà sí square one, ìyẹn Olúrónbí. Wọ́n ní kọrin pé wọ́n ti máa pé kápá lọ́nà fún wa kékeré. Oníkálukú jẹ́jẹ́ ewúrẹ́. Oníkálukú jẹ́jẹ́ àgùntàn bọ́lọ́jọ́. Olúrónbí jẹ́jẹ́ ọmọ rẹ̀ apọ́nbépo rẹ̀ o. Olúrónbí o, gbàìn ìrókò gbàìn. Ìtàn yẹn jẹ́rọ ojú òótọ́. Ojúwe kíni ìgbàgbọ́ ọmọ Yorùbá, kíni ń bẹ nínú àṣà ọmọ Yorùbá àti àdìọ́kàn wọn sígi tí ń jẹ́ igi ìrókò. Igi ìrókò yẹn ń wù nílùú míì náà, àwọn fi ń dáná ń bẹ̀ ni. Ń wù nílùú míì, àwọn fi ń kan chíà ń bẹ̀ ni. Ọmọ Yorùbá gbà pé tẹ́ bá gégi ìrókò,
tẹ́ bá gbé wálé tẹ́ fi ṣe nǹkan ẹ lè máa gbọ́ ariwo lógìgì orí ibú àti àgbákò dẹ̀ máa wọnú ilé tí wọ́n bá gbé wá ìgbàgbọ́ wọn nìyẹn sí igi ìrókò pé kò ṣeé lò pé igi tíyẹn máa júbà fún ni pé òun lọ ga gbogbo igi inú igbó àwọn kan fi ń dáná lù mí ibi táwọn ẹlẹ́bọ ti máa ponú nù ẹ̀yin tẹ́ bá mú kinní kan láàyò ń pòun lẹ fẹ́ máa sìn nílùú míì kinní tẹ́ ń sìn yẹn lẹ́yìn ọlọ́run àwọn ò rí lọ́lọ́run ń bẹ̀ kí ló dé tí ò bínú sí wọn nílùú kó wá yarí mọ́ ọlọ́run kí ọlọ́run ní mí náà kó júwe bóun ṣe jẹ́ fún wọn. ẹ bá dá àwọn ibìkan ní India àwọn ń sin màálù àwọn forí balẹ̀ fún màálù ń bẹ̀ kì í tiẹ̀ ṣe láwọn ibìkan lọ́pọ̀lọpọ̀ lẹ̀ India ó sì sì wà nínú òfin pé ẹ lè pa màálù nítorí pé ọlọ́run àwọn kan lè fẹ́ máa pa yẹn. màálù tẹ ní kán mọ́ pa tẹ ní yóò jẹ́ bákan ṣé kò jẹ́ bó ṣe jẹ́ yẹn ṣé kò jẹ́ bẹ́ẹ̀ láfíríkà ní tára Áfíríkà fi wá kúndùn West Africa kan máa jẹ màálù bàbá sòde bàbá ṣèkó mọ bàbá ṣe ìyàwó gbogbo nǹkan àfi ká dá màálù kúnlẹ̀ ká jẹ à ń jẹ kò ṣe wá nǹkankan ní Áfíríkà ẹ̀yin sì sọ pé Ọlọ́run ní ọ̀dọ̀ yín ní India ẹ̀ ti rí i pé kò jámọ́ nǹkankan ní àìpé orí kan bẹ lẹ́yìn ẹ̀ tó bá jẹ́ sí pé màálù yẹn jẹ́ bákan ni ó yẹ kó bá wa ará Áfíríkà wí kó júwe bóun ṣe jẹ́ fún wa pé ẹ máa pa mí báyẹn ẹ mọ bí mo ṣe jẹ́ ni Ọlọ́run ní mí náà bẹ́ẹ̀ ni àwọn tó tún sin èkúté nílẹ̀ India àwọn èèyàn ń bẹ tí wọ́n ń sin èkúté ní ilẹ̀ India Ọlọ́run sọ wa ń bẹ ní ìmọ̀ bóyá rí ń bẹ lórí YouTube tẹ́ bá wà yóò níyàn láò èkúté tá a máa fi sọ́ọ̀lẹ̀ lásán pa lọ́dọ̀ tiwa Ọlọ́run àwọn kan là ń pa yẹn ìgbàgbọ́ wọn behind rẹ̀ ni pé àwọn ancestors àwọn òkú àwọn òkú àwọn tó ti lọ àwọn bàbá àwọn tó ti fayé lẹ̀ wọ́n máa tún lé ayé wá àkúdà ayé àtiwọ́ náà bá wọn gbàgbọ́ yẹn náà ló bí o ìgbàgbọ́ rádaràda kọ́lọ́hún ọba àyàn sọ̀rọ̀ kọ́ mọ́ tẹ́ yẹn lọ́rùn káànábì ọba àyàn sọ̀rọ̀ tán kọ́ mọ́ tẹ́ yẹn lọ́rùn kó o tún máa rò pé o tún ní ìrírí ayé kan tó ju ní Al-Qur'ani wí lọ ọ wá subject làákàyè rẹ sóríṣiríṣi àwọn àìpé orí àti oríṣiríṣi àjálù nínú àwọn ọpọlọ afkar àwọn ideology tó lágbára ó máa kó sí ọ ńlá káì lọ́tọ̀lọ́tọ̀ tí ó máa takora wọn àìdíà rẹ lẹ́nìí kò ní jọ àìdíà rẹ lẹ́yìn ọdún márùn àmọ́ yẹn bá ti subject làákàyè rẹ fal Qur'an tí mọ́lẹ̀ Qur'an tàn síbẹ̀ tí mọ́lẹ̀ sunna tàn síbẹ̀ ọ̀rọ̀ rẹ ó máa ní consistency nínú ìgbàgbọ́ rẹ ẹ Qur'an ti jó ẹ pé lẹ́yìn yẹn bá fayé lẹ̀ tán kò sí àtúnwáyé kan gbẹ́ngẹ́ kí ló ń bọ̀ wá ṣe láyé mọ́ kò sáǹfààní bẹ́ẹ̀ mọ́ táǹfààní bẹ́ẹ̀ bá wà ní ẹni tó bá gbáyé ṣaburú yóò láǹfààní àti wá tún dáadáa ṣe nígbà tó ti fayé lẹ̀ òmíyàn bá ti kú kò sí nǹkan kan tó kù fún mọ́ ju kó máa wà ní barzaku kó máa retí ìjọ ìdájọ́ lọ èyí tí Kùránì establish fún wa tí súnà Nábì establish fún wa nù. ìgbàgbọ́ àkúdà àyà yìí náà wọ́n ní India tó wá bí kán máa sin èkúté wọ́n gbà pé gbogbo àwọn bàbá àwọn tó bá ti lọ wọ́n máa di èkúté wọ́n máa padà wálé ayé ìfọ́ọ̀mù èkúté tábà tí wàá dé padà àfi káwọn ọmọ bàbàrà wọn èyí tó bá tún fẹ́ tún ayé wá lẹ́yìn fọ́ọ̀mù èkúté yóò tún wá ní èèyàn padà wọ́n gbà pé ìjọ kan yìí kan ń bọ̀ wá pé ẹ bá ti kú ẹ dèkúté ẹ bá ti dèkúté ẹ tún wá padà èkúté jẹlẹ́jẹlẹ́ nù ọ wá fa kí wọ́n máa sin èkúté ẹ rí àwọn mahabid ẹ jẹ́ mú fídíò kan wá lórí YouTube tọ́lọ̀mbá ní rí àwọn ilé ìjọsìn tí wọ́n ti ń sin èkúté tẹ́ẹ̀mọ̀ yí ńlẹ̀ tẹ́ẹ̀mọ̀ arábàbà fíkúté ni Ọlọ́run sọ à ń bẹ̀ kọ́ mọ́ dára padà sẹ́yìn yóò jẹ́ kí gbogbo mùsùlùmí àti mùmínì ká mọ̀ rírì iṣẹ́ tá Nábì sallallahu alaihi wasallam jẹ́ fún wa pé Ọlọ́run fa Nábì ṣàánú wa ó fi tàn mọ́lẹ̀ sí ìgbésí ayé wa èkúté tá ń pa jẹ ní tá máa pa ní Nàìjíríà tá máa ra oríṣiríṣi oògùn fún ni wọ́n ń yí ká wọ́n ń yí nílẹ̀ ńlẹ̀ fún ní ilẹ̀ India ó yẹ kí kíní yóò clear báyìí. At first glance, this temple in northern India looks like any other. Pilgrims come here to pray to the saint and goddess Karni Mata. But this temple also houses other deities. Rats. They run rampant in the courtyards, spill out of doors, tumble downstairs. Ilé ìjọsìn ńláńlá tí wọ́n kọ́ fún wọn nìyẹn, temple wọn nìyẹn o. And there's not one, not two, but over 15,000 of them inside. Welcome to the Rat Temple. We consider the rats as a form of the goddess. We worship them. Jatudin is a priest of the Karni Mata temple in the village of Deshnak near Bekaner. It's his job to look after the rats. But he doesn't just serve them. He also drinks, eats,
and sleeps with them. Jatudin believes they are his ancestors, reborn as rats. Some are my fathers, my grandfathers. My whole family is here. When they die, they're born as rats. When a rat dies, it's born as us humans. That might seem preposterous to many in the West, but people here believe in reincarnation. Jatudin and his clan are descendants of the goddess. They believe it's a special gift to be born and reborn in her tribe, under her care. It is the order of the Mother Goddess. While we live, we'll live here, and when we die, we'll become rats. So sacred are these rats that they're treated like celebrities. Every day, busloads of tourists arrive at the temple. But to get in, they're required to do something that makes many shudder. They must remove their shoes and go barefoot. The rule prevents people from squishing the rats, but it makes for a sticky experience. The floors are littered with rat excrement, and there's just one man scooping up after the gods. All over the temple, visitors are taking chances they wouldn't normally dare. And children are allowed to do things people elsewhere would find horrific. He fed the rat with his hands. He doesn't get scared. The rats here don't do anything. That's the special thing about this place. The rats here are harmless. But outside this temple, when it comes to rats, there's always fear. The fear of disease. Rats can infect humans with over 20 kinds of illnesses. But even here, there are risks involved. Rats don't have to bite to infect humans. Fur, food, and skin are all open channels. And rats can urinate anywhere, even on people. Many, like this family, are testing their courage. I didn't want to come inside. I was so scared, but he dragged me here. But getting dangerously close is just part of the experience, especially if it leads you to God. Priest Jatudin and the other members of his clan devote themselves to serving the rats. Their belief in reincarnation is so strong that they never treat them as mere rodents. Clan members like Davidan eat and drink with the rats and break bread with the family. He calls the rats kabas, or little children, and feeds them first before eating himself. In the temple's kitchen, Jatudin's wife is preparing lunch. The rats are the official tasters. They can eat everything out here. Sweets, greens, snacks, even green chilies if it likes. It's an act that would shut down any restaurant in the West, but in this kitchen, it's a sign of good fortune. If they eat with us, we feel good. If you stop them, then the Mother Goddess will get upset. She will get angry. The rats are even free to lick the plates. For the the devotee. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fi wá mọ̀nà Islam. Ẹ bá tún check lórí YouTube ẹ tún rí tàwọn ní India náà àwọn tí wọ́n ń sin abẹ́ obìnrin, ojú ara obìnrin ni làwọn forí balẹ̀ fún. Ìgbàgbọ́ wọn ní pé ibẹ̀ ni life ti bẹ̀rẹ̀. Ẹ̀gbọ́n kan, ibẹ̀ ni ayé ti bẹ̀rẹ̀. Nke àtèmi àti wọ́n bó láti wá, abẹ́ obìnrin wọ́n ti bí wa. So ajá sí pé tá bá jọ́sìn fún kankan, ó yẹ ká lè mọ yìí ibi táyé ti bẹ̀rẹ̀. Máa forí balẹ̀ fún abẹ́ obìnrin. Ẹ rí documentary tí wọ́n náà lórí YouTube. Àwọn kan náà tó àwọn pé abẹ́ obìnrin báwo? Oyún ò ṣàdédé dábí obìnrin, ṣé bá bí ọkùnrin ló ti wá. Tá bá sìn kankan, tá bá jọ́sìn fún kankan, ó yẹ kó jẹ́ abẹ́ ọkùnrin. Wọ́n bá tún ṣe abẹ́ ọkùnrin náà bí èrè, wọ́n bá tún forí balẹ̀ fún. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fi wá mọ̀nà Islam. Ntí yóò mọ̀ dàn láàmú ni pé ṣé wọn kì í rò ní pé ẹ̀yin forí balẹ̀ fún èkúté lọ́dọ̀ yín.
tẹ́ lè kó àìsàn bẹ̀ tẹ́ lè kó lassa fever lè kó oríṣiríṣi nǹkan bẹ̀ àwa kan pa tá bá ti rí àmọ́ sá à ń pa a lè ṣe operation ká pa èkúté 40 nínú ilé tá bá pa wọn kí ló dé táwọn èkúté yìí ò jẹ́wọ́ báwọn ṣe jẹ́ fáwa tó wá jẹ́ pé lọ́dọ̀ yín ni wọ́n ti ń rápọnlé lọ́dọ̀ yín wọ́n ti ń rí bàbàrà ṣé sùúrù náà wọ́n ní débẹ̀ nígbà tí àwọn ìjọ kan tí wọ́n ṣe lọ́wọ́n ọba tán jẹ́jọ́ ànábì Hud Ọlọ́run bínú sí wọn tíjọ kan bá tún ṣe lọ́wọ́n ọba kó tún wà nílùú mi ilẹ̀ Lárúbáwá ni ànábì Hud àtàwọn ìjọ rẹ̀ wà àwọn ìjọ ànábì Lutu alayhi salatu wasalam ilẹ̀ Síríà Ṣáàmù ni wọ́n wà àwọn náà ṣe lọ́wọ́n ọba Ọlọ́run bínú sí wọn bẹ́ẹ̀ àwọn ìjọ mínú tún ṣe bíyẹn ṣe lọ́wọ́n l'Amẹ́ríkà ìbínú rẹ̀ àtẹ̀sán Ọlọ́run ó lè bá l'Amẹ́ríkà bíyẹn bá ṣe lọ́wọ́n ọba ní Asia ìbínú àti ìyà Ọlọ́run ọba ó lè bá ń bẹ̀ bíyẹn bá ṣe lọ́wọ́n ọba ní ilẹ̀ Russia lọ́hùn ìbínú àti ìyà Ọlọ́run ọba ó lè bá kò síbi tó wà kò síbi tó lè sá sí ọba àsásá bí odò ẹ̀san Ọlọ́run ọba ó débọ̀ ń bẹ̀ nígbà tó kọ́ bá kan náà ni bẹ́ẹ̀ bá sì wá sìn gbogbo ibi tó wù kẹ́ ti sìn lérigun mẹ́rẹ̀ẹ̀rin ayé níbẹ̀ náà ni ó ti san yín lẹ́san ẹ̀san yẹn wà bá yín bẹ̀ wọ́n kọ́ kalẹ̀ fún pé ó kírun ìrun tá a bá kí l'Amẹ́ríkà ìrun tẹ́ bá kí ní China ìrun tẹ́ bá kí ó wà nù rẹ́kọ̀dù ń pẹ́ kírun fọlọ́hun so ajásípọ̀ bá kan òun ló superior if not ká pé ìlú kan ni wọ́n ti máa ń sìn wọ́n yẹn sìn lú mi ni ó yẹ kó jẹ́wọ́ bóun ṣe jẹ́ fáwọn aráàlú tí wọ́n kì í sìn ẹ wá rí i pé dúdú tán tá ń kábọ̀ wọ́n bá láwọn kan òsín lọ́hùn Ọlọ́run ó jẹ́wọ́ bóun ṣe jẹ́ fún wọn wọ́n bá láwọn kan ṣe lọ́hùn Ọlọ́run ó jẹ́wọ́ bóun ṣe jẹ́ fún wọn níjọ́ màálù tó fẹ́ jẹ́wọ́ bóun ṣe jẹ́ fáwọn Áfíríkà látọdún tá a ti ń jẹ́ ìbéèrè tó yẹ kára China ara India òbíra wọn nù èkúté tẹ̀ ń sìn níjọ́ táwa ti ń pa tá a ti ń lù pa àti gbogbo káàkiri àgbáyé tí wọ́n yẹ kí rékúté sójú àtijọ́ tí gbogbo ayé ti ń pèkúté kí lè tẹ́kúté ò jẹ́wọ́ bóun ṣe jẹ́ fún wọn tó fi wá já sí pé regional lordship nìkan lèkúté wá ní ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kì í ṣolúwa tòótọ́ ni àmọ́ tíyan bá ṣẹbọ sọ́lọ́run tíyan bá ṣá ìgbọ́rọ̀ ìlàkà ìlọ́lọ́wọ́n kọ́kọ́ gbà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run gba ìlàkà yìí mọ́ni lọ́wọ́ wa Ọlọ́run gba tawhid àti ìgbọ́lọ́wọ́n ọba gbọ́ tó yẹ kóró mọ́ yọ kúrò nínú ọ̀rọ̀ wa ẹni tí ó máa wò pé ìtàwọn eléyìí ń ṣe wá disgusting máa forí balẹ̀ fẹ́kùté èyí tá à ń rí ilẹ̀ Yorùbá náà yàtọ̀ kí ló fi yàtọ̀ síra àwọn ẹni tí ń forí balẹ̀ fún Ṣàngó tó ní ọmọ ilé Ṣàngó ni mí kí ló fi yàtọ̀ ẹni pẹ́ẹ́nà kó làwọn ń forí balẹ̀ fún wọn ń forí balẹ̀ fẹ́yàn ẹjọ́ ń forí balẹ̀ fẹ́ dá kan náà ni ẹni tó ń forí balẹ̀ fún gíròkò kí ló fi yàtọ̀ sí wọn ẹni tí ń bàbàrà Ọya tí ń forí balẹ̀ fódò tí ń bá wọn participate ń bi ọdún Ọ̀ṣun Òṣogbo kí ló fi yàtọ̀ sáwọn tó ń forí balẹ̀ fẹ́kùté ẹ̀dọ́ Ọlọ́run lẹ́jọ́ ń forí balẹ̀ fún abẹ́ni tí ń sin Iyemọja tí ń sin agbára kan ní odò ẹranko náà lẹ́jọ́ ń sìn so bẹ́ẹ̀ ṣe wá rí i pé n tí wọ́n ń pè ní ẹbọ láyé misconception nípa ta lọ́lọ́run níbi tá a ti ń wọ́lọ́run káàkiri ta lọ́lọ́run ta ní ń darí ayé ta ní ń ṣe jẹ́mu fún wa afẹ́ni tá a mọ̀ rí sójú tá a mọ̀ communicate ẹ̀ tí ó mọ̀ dá wa lóhùn lẹ́ẹ̀kan náà ní tó pilẹ̀ ẹbọ nù a sì ní ìdí rìsáàlà mẹ́sẹ̀gì látọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run fún rẹ̀ tí ó gáìdì wa pé bẹ́ẹ̀ bá wọ́lọ́run ẹ wá síbí ẹ wá síbí ẹ wá síbí ẹ wá síbí tó bá wá dé ọmọ ènìyàn nífẹ̀ẹ́ gbàgbọ́ níta bá rí sójú la fẹ́ gbàgbọ́ pàtàkì jùlọ téṣù bá tiẹ̀ tó bá ti lọ́wọ́ sí ṣèbí táwọn àṣàbù rọ́ọ̀sì lásọ lẹ́ẹ̀kan wọn pe lẹ́ẹ̀kan náà bá ti dáná tání tí iná náà téèfín náà bá ti rú gaàlì tó bá ti bo igi náà wọ́n mọ̀ gbọ́ ohun kan láti bí igi ṣètánì ti rí i pé wọ́n ti ń bàbá rẹ̀ ṣètánì lọ dún bẹ́ẹ̀ ó lọ dúró dè wọ́n bẹ́ẹ̀ yọ́ máa wá pariwo wọ́n bá wọn ṣe Ọlọ́run bẹ́ẹ̀ lójú ká máa gbọ́ wọn ẹ̀ tẹ bá pè wọ́n rọ́wọ́ ni ṣé wọ́n náà dọ́ ti ń dún ni wọ́n náà dọ́ ti ń ṣàdúrà fún gbogbo wa ti ń súre fún wa ní tá a bá ti pẹ́ràn fún yín mọ́ súre fún wa ayé wa máa dá sí bẹ́ẹ̀ ni gbogbo tí ń sásá bẹ́ẹ̀ gbogbo tí wọ́n rò pé ń jẹ́ àwọn lẹ́yìn Ọlọ́run ṣètánì ní ń dà wọ́n láàmú bẹ́ẹ̀ níjọ́ tá Nábì sallallahu alaihi wasallam níjọ́ Fatihu Mẹ́kà tí wọ́n fẹ́ gbé òòṣà tó ń pè ní Uzza ní Mẹ́kà tí wọ́n fẹ́ gbé òòṣà yẹn kúrò tí Ànábì ni wọ́n wò nígbà tí wọ́n wò wọ́n ní Khalid ibn al-Walid nígbà tí ń wò òòṣà náà àwọn ẹgbàá wa tàn kan sọ pé arábìnrin kan bí àlìjẹnú hòhò ló wà ó jáde sí Khalid ibn al-Walid látinú òòṣà náà ó jáde obìnrin kan ní hòhò jáde látinú òòṣà àlìjẹnú ti ń gbénú ènìyàn táwọn èèyàn fi ń ṣe bí agbára kan bẹ́ẹ̀ lọ́lọ́run fi ń darí ayé lọ́lọ́run fi ń bí àbùkátà àwọn káwọn máa rúbọ káwọn máa ṣe dúdú nǹkan fún Ọlọ́run má ṣe wá lẹ́rú àlìjẹnú má ṣe wá lẹ́rú tí ìwọ Ọlọ́run ọba dá àwọn ìjọ ànábì Shuayb alayhi salatu wasalam ọ̀dọ̀ wọn láti wá ashabul aika àwọn tí wọ́n ń sin igi ànábì Shuayb alayhi salatu wasalam wá jíṣẹ́ fún wọn pé ubudullah Ọlọ́run lẹ bá máa sìn ma lakum min ilahin gayruhu kò sọ́ba míì tó yẹ ní sísìn tó tayọ Ọlọ́run ọba wala tankusul mikyala
wal mizan ẹ sì yé yanra yín jẹ́ kẹ́ yé ṣàbòsí fúnra yín níbi kátàkárà tọ́wọ́ afakọ́ ẹ sì pé tẹ́ ẹ bá fẹ́ ra nǹkan lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ṣe lu ẹni tẹ́ fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ ń jìbìtì lẹ́mọ̀ rò tẹ́ ẹ bá sì fẹ́ tà bẹ́ẹ̀ ṣe yan ẹni tẹ́ fẹ́ tà jẹ ẹni tẹ́ fẹ́ tà nǹkan fún bẹ́ẹ̀ ṣe yàn jẹ lẹ́mọ̀ rò ìyẹn náà tún kúnnú tí àwọn ìjọ anabi Shuayb alayhi salatu wa salam ń dánwò níbàjẹ́ tọ́lọ́ ń ti torí ẹgbẹ́ anabi Shuayb dìde ní pé economic corruption financial corruption táwọn ìjọ yìí tí wọ́n tẹ̀rì sínú ẹ̀ yìí Shuayb ló kìlọ̀ fún wọn lẹ́yìn pé wọ́n ń ṣẹbọ sọ́lọ́hun wọ́n tún ń dá ọ̀ràn mọ́ràn nídìí kátàkárà wọ́n wá di ayédèrú ẹni ó bá ta nǹkan àfi yọ́ máa ronú bó wọn ṣe lu ẹni tó wọ́n ta nǹkan fún ní jìbìtì ẹni tí ó ra nǹkan náà mìíràn ní balẹ̀ wọ́n yanra wọn jẹ nípasẹ̀ kátàkárà nípasẹ̀ owó. la tanqusul mikyala wal mizana tẹ́ bá fẹ́ ta nǹkan tẹ́ bá fẹ́ wọn òṣùwọ̀n ẹ yé jí ó dínkù gbogbo nǹkan tá a máa ń wọ̀n bíi kápẹ́ rẹsì kápẹ́ ẹ̀wà gàrí gbogbo nǹkan tá a máa ń wọ̀n bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti ní fáṣẹ́ máa dọ́gbọ́n sí gbogbo àwọn pẹ́rẹ́gì náà tí kò fi ní péye ojú tẹ́ fẹ́ rà délé tán kẹ́ tó rí aláìsíwúdà pé ẹ lọ bì kan wọ́n ta fóònù fún yín ẹ ṣí ẹ bá nǹkan mí nú ẹ nígbà tẹ́ ẹ délé ni àbá ta chájà kan fún yín wọ́n sọ fún yín pé original chájà ní ẹgbẹ́ wọn ní pé chájà kan fún yín ní fèkì láyé original náà wọ́n pè original chájà ní ẹ sì délé ọ̀tọ̀ ní ti yọ jẹ́ irun táwọn ìjọ anabi Shuayb alayhi salatu wa salam ń ṣe nu tó bí Ọlọ́run ọba nú. wal mizana àwọn nǹkan tá a máa ń wọ̀n táwọn ò ṣe é máa wọ̀n níwọ̀n ìrẹsì bíi gold ẹ̀ńpá àmọ́ wọn òun náà ni àgbè sórí òṣùwọ̀n ẹ̀yẹ́ dòṣùwọ̀n rú mọ́ inni arakum bi khair nítorí pé mo rí npọ́lọ̀ ń kẹ́ yín o inni arakum bi khair ní Ọlọ́run ṣàánú yín ó yẹ kẹ́ ẹ̀ mú oore fọ́lọ́run o wa inni akhafu alaykum adhaba yawmin muhit mo sì ń bẹ̀rù lẹ́yìn oore tọ́lọ̀ ń ṣe fún yín tẹ̀fẹ́ mọ rírì rẹ̀ yìí kó má jẹ́ sí pé ìyà ọjọ́ kan ìyà tí ó dòrì ká gbogbo yín tí ò ní iṣẹ́ nìkan kù ńlọ́lọ́run fi ránṣẹ́ sí yín ẹ̀rù rẹ̀ ń bà mí ẹ tètè yí padà lànàbí Shuayb alayhi salatu wa salam fi ń kìlọ̀ fáwọn èèyàn pẹ̀lú ògo Ọlọ́run tó bá di ijọ́ mẹ́jọ a sì mi sórí ìtàn ànábì Shuayb a dára wa lẹ́kọ̀ọ́ níwọ̀nba nípa àwọn ètò kátàkárà àti bí èèyàn ṣe lè dọ̀tọ̀ Ọlọ́run níbẹ̀ tó yẹ ká ṣọ́ra gbogbo wa là ń tà là ń rà lójoojúmọ́ bí èèyàn bá tà yọ rà á ní bùkátà síra wa èmi ò ní bùkátà sí ti ń bẹ lọ́wọ́ tiẹ̀ ní àmọ́ mo lówó tí mo lè fi gẹ́ tiẹ̀ ìwọ ni ò nídìí ẹ̀ owó lo ní bùkátà sí ọ wàá tà fèmí èmi ò fowó rà lọ́wọ́ rẹ gbogbo wa là ń ṣe bẹ́ẹ̀ ní inú ìgbésí ayé wa lójoojúmọ́ ọ wá láwọn òfin jàrá tọrọ mọ́ tó yẹ kí mùsùlùmí ọmọ ká má bàa dọ̀tọ̀ Ọlọ́run ọba àwọn ìjọ ànábì Shuayb nínú tí wọ́n fi ṣẹ Ọlọ́run ọba ni pé wọ́n yanra wọn jẹ níbi títà àti níbi rírà a wá ṣàlàyé fúnra wa níwọ̀nba a sẹ̀lẹ́kìtì àwọn mélòó kan nínú àwọn ìtaari nínú trade àti àwọn financing sí wa taari pé ó dà pé ó relevant jù mọ́ life wa máwùjọ tá a wà a lè sọ ọ̀rọ̀ nípa auction a lè sọ ọ̀rọ̀ díẹ̀ nípa ntánpè ní at-taswiq ash-shabaki wọ́n ṣe ń pè mi ò rántí òyìnbó ẹ̀ taswiq ash-shabaki harami ní lárúbá ń pè á sọ̀rọ̀ ń pọ̀ òun náà ó gbajúmọ̀ bíi kí ó jọrú ìtàwọn GNLD máa ń ṣe tẹ́ra wọn ta kinní kan fún yín ẹ máa tà fáwọn ẹlòmíì bẹ́ẹ̀ bá tí wọ́n ń tà fáwọn ẹlòmíì ẹ máa rí commission lórí ẹ̀ wọ́n ń pè ní networking wọ́n ti ń pè mí ò rántí à á sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run à á sì sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ rìbá à á sọ̀rọ̀ díẹ̀ nípa gharar àti gbogbo tó relate mọ́ bí insurance àti forex àwọn èèyàn máa béèrè ń pẹ́ dáadáa à á sọ̀rọ̀ nípa òun náà pẹ̀lú ògo Ọlọ́run à á ṣa àwọn mélòó kan bẹ́ẹ̀ nínú àwọn kátàkárà tí ó relevant sí wa ní òde òní táwọn kankan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lálàyé tó súnmọ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn mọ́mọ́ á ju èrè fúnra wa bóyá alẹ́sọ̀ọ̀sẹ̀ méjì ń díẹ̀ alẹ́sọ̀ọ̀sẹ̀ mẹ́ta ń díẹ̀ ó bá ṣe yá wa sí láti mọ wá ṣẹ̀ṣẹ̀ wá mọ múùvù lọ pẹ̀lú ògo Ọlọ́run Ọlọ́run jò ṣe wá ní àǹfààní ìjọ ànábì Shuayb má gbàgbé àkóyawọ́ ń tá a sọ lẹ́ni ní pé Ọlọ́run rán ànábì Shuayb sára Madiana ara Madiana jẹ́ ni tí ń sin nǹkan mi lẹ́yìn Ọlọ́run wọ́n ń forí balẹ̀ fún gi pẹ̀lú yìí tí wọ́n ń ṣe wọ́n tún wá yanra wọn jẹ nípasẹ̀ owó kódà nínú Suratul Araf ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ tún sọ fún wa pé wala taqudu bi kulli siratin tu'idun ẹyẹ máa dáhùn èèyàn lọ́nà mọ́ kẹ́ máa lérí
ẹ máa lérí fún wọn pé tó bá ti sanwó wáyé ò ní kọjá àwọn rú yìí tá náà máa rí tán máa láwọn ń gbowó ọ̀nà àwọn ń gbowó lẹ̀kan àwọn ń gbowó oríta látẹ̀kùn òdúbì kúlì siratin tu'iduna ẹ yé máa dáhùn èèyàn lọ́nà kẹ́ ẹ máa sọ pé ẹ ní kọjá tẹ́ ẹ bá sanwó gbogbo orú nǹkan bẹ́ẹ̀ máa bí bínú Ọlọ́run ó dín dí ìjọ là ń sọ yìí tọ́lọ̀ ń bínú sí wọn torí nǹkan bẹ́ẹ̀ torí pé nínú Islam bàbá ta bàbá rà mí bó bá gbowó lọ́wọ́ mi ó yẹ kó o ní tó fẹ́ fi rọ́pò fún mi tọ́wọ́ ẹ sí pé ìjọba ní ká máa sanwó àbí chairman gáràjì ń gbowó kan lọ́wọ́ wa nítorí pé wọ́n ní nǹkan fowó yẹn tún ṣe nínú ìlú wọ́n ní nǹkan fowó yẹn ṣe wọ́n fi ń tún ilẹ̀ ńlẹ̀ ṣe àbí wọ́n fowó yẹn employer àwọn kankan máa jẹ́ security fàdúgbò wọ́n ń pè wọ́n lọ́lọ́dẹ so ká tó kọjá àdọ́dọ̀ sanwó lọ́dẹ àbí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ aṣá ní benefit míì tá a fi ń get padà in return kò sábúrú bẹnu ṣẹ̀ríà àwọn bá ti jẹ́ pé àwọn kankan dúró lọ́nà wọ́n pera wọn lọ́mọ area àbọ̀ pera wọn lọ́mọ ta àbọ̀ tiẹ̀ náà ọmọ onílẹ̀ làwọn ẹ ti sanwó ilẹ̀ àmọ́ ẹ ti sanwó rúfù afẹ́ rúfù ilé ẹ lọ́ọ́ mọ́ wá gbogbo orú owó bẹ̀ wò bínú Ọlọ́run ni o àwọn wàlá tẹ́kùn òdó bí kulli siratin tu'iduna yé dáhùn yẹn lọ́nà kẹ́ ẹ máa wá lérí fún wọn pé tẹ́ ẹ bá ti sanwó wa níjẹ́ rí tẹ́ ẹ fẹ́ ṣe so gbogbo ẹ̀ pátápátá a máa gbérú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹ̀wò díẹ̀ àtàwọn àlàyé níwọ̀nba nípa kí ni Ọlọ́run ọba sọ ń pẹ́ kí là Nábì sallallahu alaihi wasallam àtàwọn onímọ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Ànábì yé jù wá lọ kí wọ́n sọ lórí ẹ̀ Ọlọ́run ṣàlékún mọ̀nà wa má sọ wá dẹ́lẹ́bọ o Ọlọ́run má jẹ́ àrí bínú wọ Ọlọ́run láyé má jẹ́ àrí tó bá dijọ́ àkìyámà yọ́nú sí wa kó yọ́nú sí gbogbo ń tá a ní àti gbogbo ń tó ní wá nínú àwọn òbí àtàwọn ọmọ wa wala la ilaha illallah forí gbogbo ẹ̀ṣẹ̀ wa jìn wá wala muhammadu rasulullah ṣàánú wa kó lé wa kún lázìkí wala sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.